kí gbogbo etí tó ń gbọ́ mi pé a kú dédé àsìkò yìí. Ọ̀run ṣíṣí orí ìrìn ni èyí, ọ̀run ṣíṣí ti ojoojúmọ́ tí alábòójútó gbogbogbò ìjọ Ìràpadà olùṣọ́ àgùntàn Adébóyè kọ. Èní ni ọjọ́ Ajé, ọjọ́ kìíní oṣù kẹsàn-án ọdún 2025. Àkọ́lé ọ̀run ṣíṣí tòní ni má fàyè gba ìdènà kankan fún ìhìnrere. Àkọ́sórí wa tarí ìwé Àìsáyà orí 1:1 ẹsẹ̀ kìíní, èyí tó kà báyìí wípé ẹ̀mí Olúwa Jèhófà ń bẹ lára mi, nítorí ó ti fi àmì òróró yàn mí láti wàásù ìhìnrere fún àwọn òtòṣì. Ó ti rán mi láti ṣe àwòtán àwọn oníròbìnújẹ́ ọkàn, láti kéde ìdásílẹ̀ fún àwọn ìgbèkùn àti ìṣísílẹ̀ túbú fún àwọn òǹdè. Ẹ̀kọ́ náà ń tẹ̀síwájú lọ báyìí. Àwọn ènìyàn máa ń béèrè ìdí tí ìjọ Ìràpadà tí Ọlọ́run fi làmìlaka káàkiri gbogbo ayé. Kódà a wà ní àwọn orílẹ̀-èdè kan níbi tí wọn kò fààyè gba ẹ̀sìn Kìrìsìtẹ́nì. Ní àwọn orílẹ̀-èdè wọ̀nyí, a máa ń baptíìsì àwọn ènìyàn ní ìkọ̀kọ̀, àti nígbàkúgbà tí a bá fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀jẹ̀ Jésù, a máa ń sọ pé BOJ, èyí túmọ̀ sí Blood of Jesus ní èdè òyìnbó, àti ní ipa tó ṣe pàtàkì ní àwọn orílẹ̀-èdè wọ̀nyí kọ̀ọ̀kan, nítorí a kò fààyè gba ohunkóhun láti dè wá lọ́nà láti tan ìhìnrere kálẹ̀. A máa ṣe àwọn ìpàdé ẹ̀kọ́ Bíbélì ní orí pápá, àwọn iṣẹ́ ìyanu sì máa ń ṣẹlẹ̀. Lẹ́ẹ̀kọ̀ọ̀kan, àwọn olórí olóṣèlú ní irúfẹ́ àwọn ibi yìí yóò yọ wá ní alẹ́ láti gbà pé Ọlọ́run wa ni alágbára. Arábìnrin evangelist kan wà tó sì jẹ́ ajíhìnrere tí ó ń ṣiṣẹ́ ní abúlé kan ní Áfíríkà. Olùṣọ́ àgùntàn Adébóyè ni wọ́n sọ nípa ìrírí wọn níbí. Ní abúlé náà, ó sọ gbogbo ènìyàn di àtúnbí. Àwọn ènìyàn náà mọ ohun tí Ọlọ́run ti ṣe fún wọn, wọ́n sì gbóná fún un. Arábìnrin náà wá pinnu láti lọ yí àwọn tó wà ní ìlú òdìkejì náà padà pẹ̀lú. Ó sọ nípa èròǹgbà rẹ̀ fún àwọn ènìyàn náà, ṣùgbọ́n wọn kò faramọ́. Ẹ lè lọ sí ìlú mìíràn, ṣùgbọ́n kì í ṣe ibẹ̀ yẹn. Wọ́n gbà á nímọ̀ràn. Ó béèrè pé kí ló dé. Wọ́n fèsì, nítorí àwọn kìnìún wà lọ́nà àti ń gbọ́ bí wọ́n ti ń bú ramúramù. Tí wọ́n bá sì ti ń bú ramúramù báyẹn, ó túmọ̀ sí pé ebi ń pa wọ́n. Ẹ jọ̀wọ́, ẹ má lọ sí ìtòsí abúlé náà. Ṣùgbọ́n mo ní láti lọ. Ó kọ̀ jálẹ̀. Torí náà, bàbá àgbàlagbà kùjẹ́kùjẹ́ kan wá wí fún un pé ó dáa, tí o bá ní láti lọ ní dandan, màá lọ pẹ̀lú rẹ. Evangelist náà wojú rẹ̀, ó ní, tí kìnìún bá lọ kọlù wá, mo lè gbèjà ara mi ju ẹ̀yin gan lọ. Bàbá náà wí pé kò lè yé ọ. Kìnìún kì í kọlù ènìyàn nígbà tí wọ́n bá ti yó. Wọ́n máa ń pa ènìyàn nígbà tí ebi bá pa wọ́n nìkan. Nítorí náà, ìwòye náà nìyí. Màá rìn ṣáájú rẹ. Àwọn kìnìún yóò pa mí, wọn yóò sì jẹ mí. Nígbà náà ni ọ̀nà rẹ yóò là kedere. Àwọn ará ìlú náà ṣetán láti fi ẹ̀mí ara wọn sílẹ̀ fún ìhìnrere, láti dé ọ̀dọ̀ àwọn tí kò tíì dé. Olùfẹ́, Ọlọ́run kò ní béèrè ohun tó pọ̀jù lọ́wọ́ rẹ nípa sísọ fún ọ pé kí o wàásù fún ọ̀gá rẹ. Fún àpẹẹrẹ, ẹ̀wẹ̀, tí o bá ń bẹ̀rù pé iṣẹ́ lè bọ́ lọ́wọ́ rẹ tí o kọ̀ láti ṣe, ìwọ ń dènà ọkàn tí kò tíì gbàlà láti gbọ́ ìhìnrere kí ó sì di ẹni ìgbàlà. Má ṣe jẹ́ kí ìdènà kankan dí ọ lọ́wọ́ láti wàásù ìhìnrere náà. Ọlọ́run gbẹ́kẹ̀lé ọ láti má ṣe jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lọ sí ìparun ayérayé. Ka ìwé Kọ́ríńtì kìíní, orí 9 ẹsẹ̀ 16-17. Bíbélì ní ọdún kan. Ìwé Èzíkíẹ́lì orí 25-27.
kókó ìṣe. Máa lo gbogbo àǹfààní tí o bá ní láti sọ fún gbogbo ènìyàn nípa Jésù. Ẹ ṣé tí ẹ tẹ́tí sí ọ̀run ṣíṣí orí ìrìn ti òní. Ọ̀run ṣíṣí orí ìrìn ó wà lórí Facebook, TikTok àti YouTube. Kí ẹnìkan kó ké hallelujah.